àwọn agbófinró FBI nílùú amẹ́ríkà ti mú ọba Joseph Olóyèdé tí ọ̀pọ̀ mọ̀ sí ọba apẹ̀tù ti Ìpẹ̀tùmọdù. Ọ̀rọ̀ yìí lágbára o. Kí ló dé tí wọ́n ṣe mú kábíyèsí? Wọ́n nítorí $4.2 million COVID-19 fraud kan tí kábíyèsí lọ́wọ́ nú ẹ̀ làwọn FBI ṣe rá wọn gbá sínú àkóló wọn. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni wọn ò rí kábíyèsí ní àwọn royal meeting. Wọ́n ní kábíyèsí ti mísì láti March 2024 tí wọn ò rí kábíyèsí láwọn royal meetings láwọn festival tó ń ṣe ní ìlú wọn láìmọ̀ pé kábíyèsí ti wà ní àkóló àwọn FBI. Báwo lọ̀rọ̀ fraud yìí ṣe jẹ́? Wọ́n ní ìgbà kan àwọn US government wọ́n introduce financial aid program kan láti ran àwọn businesses tí ó bá ń struggle pé kí wọ́n lè survive COVID-19. Wọ́n ní àwọn program yìí náà ni wọ́n pè ní paycheck protection program PPP, economic injury disaster loan, tí àwọn ètò yìí wà láti rí pé gbogbo àwọn businesses yìí pé kí wọ́n lè máa ṣe dáadáa pàápàá lásìkò ìgbà tí nǹkan le. Wọ́n ní ṣùgbọ́n ọba Olóyèdé yìí tó jẹ́ US citizen tó sì tún jẹ́ accountant gẹ́gẹ́ bí iṣẹ́ tó yàn láàyò, wọ́n ní ìfàyè wọ́n sì fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí gẹ́gẹ́ bí àṣeríkà láti fi ṣe fraud. Wọ́n ní kàkà kí wọ́n fi àwọn owó ìrànwọ́ yìí kí wọ́n fi ran àwọn okòòwò lóríṣiríṣi kan fi ràn wọ́n lọ́wọ́. Wọ́n ní kàkà kan fi owó ìrànwọ́ yìí kí wọ́n fi ṣe ohun tí wọ́n ló wà fún pé kí wọ́n fi help àwọn businesses. Wọ́n ní ṣe ni wọ́n allegedly forge tax records tí wọ́n fake wage statement tí wọ́n create false document tí wọ́n apply fún loan gọ́ọ̀mẹ̀ntì ní ìlú US. Wọ́n ní company mẹ́fà ni wọ́n lò láti ṣe àwọn iṣẹ́ yìí allegedly. Ìròyìn tí wàá jẹ́ kó yé wa pé wọ́n pàpà gba millions of dollars owó tí ó wà láti ran àwọn olókòwò lọ́wọ́. Báwo ni wọ́n ṣe wá ra kábíyèsí gbá tí àwọn FBI mú wọn? Wọ́n ní investigation jẹ́ kó yé àwọn èèyàn pé láàárín April 20 sí February 2022 Olóyèdé àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ìkan Edward Olúwasanmi náà jọ ṣiṣẹ́ yìí o. Ni wọ́n jọ ṣiṣẹ́ màdàrú yìí allegedly ní June 2020. Wọ́n ní Olóyèdé orí nǹkan bíi $100,000 tó jẹ́ lóònù fún mẹ́rin nínú àwọn company available tax service, available tutors, available financial, available transportation. Wọ́n ní October 7, 2021 wọ́n ló ní àǹfààní láti gba $500,000 fún company míì tí wọ́n pè ní Joe&A. Wọ́n ní ọjọ́ méjì lẹ́yìn ìgbà yẹn wọ́n ló tún ní àǹfààní allegedly láti rí $500,000 fún available transportation. Wọ́n ní paríparí gbogbo ẹ̀ wọ́n ní allegedly bàbá yìí fúnra wọn pọ́kẹ̀tì $1.7 million fún businesses wọn nìkan. Wọ́n ní ṣùgbọ́n ìyẹn ò wá tó wọn o. Wọ́n ní ṣe ni wọ́n tún ran àwọn míì lọ́wọ́ láti ṣiṣẹ́ fraud yìí tí wọ́n submit fake applications fún àwọn oníṣẹ́ bíi tiwọn láti máa rí owó gbà tí wọ́n sì tún rí owó tó tó bíi $1.3 million tí wọ́n rí $1.3 million nínú gbogbo iṣẹ́ náà allegedly gẹ́gẹ́ bá a ṣe rí kà. Wọ́n nígbà tí àwọn oníwádìí máa fi rá wọn gbá wọ́n ní bíi $4.2 million ni wọ́n ti jí kó. Ọ̀rọ̀ yìí lágbára o ẹ̀yin èèyàn. Ọba gbátígbátí la mọ̀. Ọ̀rọ̀ yìí lágbára o nítorí pé ọba gbátígbátí la mọ̀ ṣùgbọ́n ọba yahoo làwọn èèyàn ń pe kábíyèsí yìí pẹ̀lú gbogbo èyí tí wọ́n gbọ́ nípa wọn yìí. Kí ló wá ṣẹlẹ̀ nípa bí wọ́n ṣe arrest wọn àti gbogbo ìwádìí táwọn FBI ṣe? Wọ́n ní ní May 4, 2024 lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí wọ́n fi ṣe ìwádìí wọ́n ní àwọn FBI rá kábíyèsí Olóyèdé gbá pẹ̀lú lílo federal warrants. Wọ́n ní Internal Revenue Service, Criminal Investigation Unit àti US Department of Transportation's Office of Inspector General DOTOIG ni wọ́n ṣiṣẹ́ pọ̀ láti tú àṣírí fraud
tí wọ́n ní bàbá yìí tọwọ́ bọ̀. Ilé ẹjọ́ rẹ́kọ̀dù ilé ẹjọ́ wá fi hàn dájú ní April 2024 federal grand jury kan ní Ohio ni ó wá indict Olóyèdé àti Olúwaṣànmí lórí ẹ̀sùn 13 tí wọ́n pè ní 13 count of fraud, conspiracy and money laundering. Gẹ́gẹ́ bí àwọn prosecutors ṣe sọ, wọ́n ní wọ́n submit àwọn fake document kan, wọ́n parọ́ lórí ọ̀rọ̀ loan application tí wọ́n sì gba millions of dollars tí ó jẹ́ owó èrú. Ọ̀rọ̀ rèé o. Tá a bá wá ń sọ nípa ìgbé ayé kábíyèsí ọ̀hún gẹ́gẹ́ bá a ṣe rí káàkiri lórí ayélujára, wọ́n ní kábíyèsí yìí náà ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti máa ń gbé ìgbé ayé ojú méjì bíi two face, double life, kò ń ṣe two face olórin o. Wọ́n ní ọba tó láàmìlaka ní Nàìjíríà ni kábíyèsí yìí jẹ́, tó sì jẹ́ olókòwò ńlá ní ìlú US. Wọ́n ní wọ́n máa ń travel láàrin country méjèèjì yìí tí wọ́n sì máa ń kó gbogbo ẹ̀pọ̀ àti iṣẹ́ ọba àti business tiwọn náà. Wọ́n ní ṣùgbọ́n ìgbà tí wọn ò rí wọn fún ìgbà pípẹ́ ló wá jẹ́ káwọn èèyàn máa fura nílùú Ìpẹ̀tùmodù wípé kábíyèsí ti mísì festival 3 báyìí àti pàápàá ọdún egúngún àti ọdún èdì. Làwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí rò pé ibo ni kábíyèsí wa wà. Làwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní béèrè pé ibo ni kábíyèsí wà, ibo ni kábíyèsí lọ, ibo ni kábíyèsí faraṣoko sí. Ní báyìí àwọn èèyàn ti wá rí ánsà báyìí o. Kábíyèsí wà ní sẹ́ẹ̀lì àwọn FBI tí wọ́n sì ń kojú nǹkan tó tó bíi 20 years in prison. Ó lágbára o. Wọ́n ní ọ̀rọ̀ ẹjọ́ yìí ó sì ń lọ lọ́wọ́. Wọ́n ní àmọ́ nǹkan kan ló dájú. Wọ́n ní ọba tí ó jẹ́ olórí ìlú náà ni yóò máa dúró láì níwájú adájọ́ tí yóò sì máa jìyà ẹ̀sùn fraud, ìtannijẹ, ìwà wọ̀bìà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ yìí lágbára o. Gẹ́gẹ́ bá a ṣe wá gbọ́, wọ́n ní àwọn ọmọ Ìpẹ̀tùmodù pé inú wọn ò dùn lórí ọ̀rọ̀ yìí o. Pé àwọn kan tiẹ̀ ń sọ pé kí kábíyèsí má wulẹ̀ padà wá, pé kán ṣáà wà ní ìlú Amẹ́ríkà nítorí pé kò sí inú ọmọ Ìpẹ̀tùmodù kankan tínú ẹ̀ máa dùn pé kábíyèsí ìlú wọn ni wọ́n bá nídìí iṣẹ́ burúkú, iṣẹ́ yahoo. Ṣèbáwọn ọ̀dọ́ ni wọ́n sọ pé wọ́n ń ṣe yahoo. Ó ṣe tún wá tún jẹ́ wípé ọ̀dọ̀ kábíyèsí ni wọ́n ti bá irú nǹkan báyìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́. Ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára. Ọ̀rọ̀ rèé o, ẹ̀yin èèyàn. Àwọn kan tiẹ̀ ń sọ pé ńgbà tó bá yá pé tá a bá rí àwọn kábíyèsí míì tó ń ṣe irú iṣẹ́ báyìí pé ó di dandan kí àṣírí wọn kó tú. Ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí? Ẹ rí i pé ó lágbára. Drop comment, remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà. Fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni. Bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.